sórí wà fà tó bá dára ẹ lójú táwọn pípọ̀ bá ti ń ṣe live mọ́ wulẹ̀ jọyìn rárá sórí èmi tí mo ń bẹ sọ̀rọ̀ yìí lóore ní ojú mi bó díẹ̀ ló kù mọ́ kọ́kọ́ fẹ́ padà tà kí n họ ni because wọ́n kọ́kọ́ ju question kan wá pé ọlọ́run méjì ló wà ọ̀tọ̀ lọ́lọ́run Allahu ọ̀tọ̀ lọ́lọ́run Elédùmarè mọ́ wò pé sáwọn àwòye ti dá forí gbálẹ̀ ni wọ́n sì gbé mi lọ sínú suratul Layl nìyẹn o ibi tọ́lọ́run ti rí fásitì sára ẹ̀ pé òun fọ ọ̀sán búra òun fòru búra òun fẹ́ ní ọ̀dà àkọ́ àtọ́ abo búra ọlọ́tọ̀ lọ́yàn Allahu ni ló ń fi ń búra bẹ̀ yẹn pé kì í ṣe ọlọ́run Elédùmarè so ó túmọ̀ sí pé ọ̀tọ̀ lọ́lọ́run tó dáhùn lárúbá ọ̀tọ̀ lọ́lọ́run tó dá wà mọ́ tọ́ wọ́n yà dákẹ́ so fún di eléyìí gbọ́nà ẹ̀yìn àfáà tẹ́ ń mú nọ́mbà mi lórí TikTok tẹ́ ń pò mí pé ó ráìtì àlèfẹ́ ọmọ náà yẹ ṣé ẹ ti ń ya wèrè nílẹ̀ Yorùbá wa yẹ tó ló ráìtì ká ní pé òfin ìṣẹ̀rí àlábá ń lò ṣé ọpọlọ yóò pé ni wàláyé lọ́tì ẹni ìdíkó gbé lọ sàkáàtì sọ bí túnbí tán ti ń wo wèrè o ẹ̀dẹ̀ sọ fún mi pé tó bá yẹ pé ìṣẹ̀rí àlábá ń lò pé kò sí tó bá dìbẹ̀ ṣé ọmọ náà yẹ tẹ́yìn nílé sún ti bàlágà ni ṣé làákàyè yóò ṣiṣẹ́ ni tàbá wà nú ẹ̀sìn àbá àgbà ìsìláàmù ṣé wọ́n wá ní kí làákàyè ó mọ́ ṣiṣẹ́ mọ́ mo tún sọ fún yín pé bóyá èjì táwọn wọ̀nyẹn ń lò ń gbà yẹn a lè fi wé bóyá àwọn èèyàn ti ń dúró bóyá ọmọ 9 years dàbí ọmọ 17 years ẹ ló ráìtì gẹ tó bá ipò fi sẹ̀ríà lábá lò so ṣé crime tẹ́fẹ́ máa commit ní tẹ́fẹ́ request fún sẹ̀ríà lọ ṣé ẹ ti ń ya wèrè ni ṣé wọn ọpọlọ yóò ṣiṣẹ́ náà yín gẹ́gẹ́ nídìí láti ronú náà pé ṣé kí ni ìbálàkà ìmú wọn náà wọ ọmọ 9 years tó ní ládùúgbò ẹ̀dẹ̀ láà lè fẹ́ nǹkan ṣe yín ni